ẹ̀yin ọkùnrin ẹja máa tọ́jú ara wa. Wàhálà ńlá kan ló ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday nígbà tí àwọn ẹbí kan àwọn ẹbí Akinyele ìyàwó bàbá yìí òun ló pé ọmọ 60 ọdún ló bá ní pé kóun ṣe ìdúpẹ́ ní church. Mo sì mọ̀ pé tí n bá fẹ́ ṣe irú ìdúpẹ́ báyìí èèyàn ó ti ra nǹkan sílẹ̀ bíi kéèyàn ó ra oúnjẹ kó ra gbogbo ẹ̀ ó ní tá bá ti ń parí ní church o àwọn èèyàn tán fún wa kí wa wọ́n á lè jẹun. Nígbà tí wọ́n dé church wọ́n ṣèdúpẹ́ wọ́n ní kí ọkọ ìyàwó kó wá sọ̀rọ̀. Níbi tí bàbá ẹ̀ ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ó rí i pé òun ò fẹ́ lè sọ̀rọ̀ tàbí mí dáadáa mọ́. Ó wá sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ létí ló bá ní kó bò ń mu omi pé kò mu omi. Ìyàwó tó ń sọjọ́ bí yìí kúrò ńbẹ̀ lóòótọ́ lọ bá bàbá yìí mu omi, ṣùgbọ́n ọgán tó pẹ̀yìn dà bí bàbá yìí ṣe ṣubú lulẹ̀ nìyẹn ò ló bá kú. Ọjọ́ ayọ̀ Mrs. Akinyele lọ́jọ́ Sunday yìí wọ́n máa sọ di ọjọ́ ẹkún mọ́ lọ́wọ́ torí pé ọjọ́ mọ́nìgbàgbé ọjọ́ mọ́nìgbàgbé ló jẹ́ fún ìdílé yìí. Ọjọ́ tí ìyá yìí Mrs. Akinyele tó ń ṣe ọjọ́bí rẹ̀ pé òun pé ọmọ 60 years ìyẹn ọmọ 60 ọdún lókè èèpẹ̀. Òun náà ni ọkọ tí wọ́n jọ ń rìnrìn àjò ìfẹ́ bọ̀ látìgbà ayé wọn. Ọjọ́ yẹn náà ló jáde láyé. Ọjọ́ ayọ̀ ló bá di ọjọ́ ẹkún fúdìlé yìí. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lẹ́gbẹ́dá Èkó nínú ìjọ kan tí mo forúkọ bò láṣìírí, ibẹ̀ ló ti ṣẹlẹ̀. Mo mọ̀ pé arákùnrin yìí kò ní lọ́kàn pé ọjọ́ náà gan ni ikú ẹ̀ máa wá. Tó wáyé ṣe pé ó ní lọ́kàn ni kò tiẹ̀ ní gbà kò ní gba irú ìmọ̀ràn bẹ́ẹ̀ wọlé pé kí ìyàwó òun sọjọ́bí lọ́jọ́ tá à ń wí yìí. Sáráwọ̀ ọkùnrin lọ́pọ̀ ọgbà a kì í kíyèsára wa. Ẹbí mi o ẹbí mi o ẹbí ìyàwó mi o ẹbí kinní kan o tá máa ń bá káàkiri yìí lọ́pọ̀ ọgbà kì í jẹ́ káwa gan ṣàkíyèsí ara wa. Ọmọ mi ni o ó lọ sígbà ó lọ sáwo ni o báwo ni ilé ìwé ẹ̀ báwo ni fásitì ẹ̀ ìyàwó mi o ìgbà wo. Nǹkan bíi tí ara wa ò gbà ó la máa fara wa ṣe nígbà míì. Pàápàá bóyá ká lè tẹ́ ìyàwó wa lọ́rùn, ká lè tẹ́ àwọn ọmọ wa lọ́rùn, ká lè tẹ́ ẹbí wa lọ́rùn tàbí ẹbí ìyàwó wa, kódà ká lè tẹ́ wọn lọ́rùn nínú ìjọ Ọlọ́run nígbà míì. Ìgbà míì wà tí pé ara èèyàn ò ní ṣe dáadáa ẹ ṣáàjẹ́ kí n rọ́jú ṣe é. Níbi iṣẹ́ gan nígbà míì òun tára wa ò gbà a máa ń fi ara wa gbà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó mọ̀ pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀ kò ń ṣe ohun tí wọ́n rò ní wọ́n bá. Bàbá yìí kò ṣàkíyèsí pé ara òun ò ṣe dáadáa bíi ti tẹ́lẹ̀ mọ́ ló ṣe báyàwó ẹ̀ sọ̀rọ̀ pé kí ó bóun wá omi kó ń tiẹ̀ dẹ̀ mu omi. Òun náà lẹ́rí níbi fọ́nrán yìí yẹrí omi ló béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé kó ń tiẹ̀ dẹ̀ mu omi láì mọ̀ pé kò tiẹ̀ lè mu omi tóun béèrè fún lọ́jọ́ náà. Tá a bá dẹ̀ wo irú ìnáwó tí wọ́n ṣe ẹ máa rí pé ìnáwó tó tóbi ni. Ó dá mi lójú pé wọ́n á ti sọ fún alára, wọ́n á ti sọ fájèrò, bẹ́ẹ̀ ni wọ́n á ti sọ fún ọwọ́ àràngún àga wípé àwọn fẹ́ ṣe ọjọ́bí àwọn. Ìyàwó gan ó dá mi lójú pé yóò ti sọ fún àwọn èèyàn bóyá ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àbí kó ṣeé ṣe kó jẹ́ nù ìjọ Ọlọ́run. Ó ti sọ fún àwọn ẹgbẹ́ tó wà nù ìjọ Ọlọ́run pé òun fẹ́ ṣe ọjọ́bí òun fẹ́ mark 60th birthday òun. 60th birthday yìí ó dá mi lójú pé wọ́n á ti pèsè oúnjẹ sílẹ̀, wọ́n á sì ti máa sọ fún àwọn èèyàn pé ẹ ṣáà má wọ̀rí o tá bá ti parí nílé ìjọsìn àfi ká lọ jẹ oúnjẹ lọ́jọ́ náà. Kò síbi tí wọn ò ti ń káàdì alẹ́ ṣùgbọ́n in tí mò ń sọ ń bẹ̀ ni pé ẹ jẹ́ a máa tọ́jú ara wa, pàápàá jùlọ àwa ọkùnrin. Lọ́pọ̀ ọgbà ṣe mọ̀ pé àwọn ìyàwó wa wọ́n rí èèyàn yọ̀ sí lọ́rùn, wọ́n lè yọ̀ sí wa lọ́rùn pé ara òun ò yá. Àwa ọkùnrin tá bá ní ká yọ̀ sáwọn ìyàwó wa lọ́rùn òótọ́ ni wọ́n máa kẹ́ wa, ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà la máa ń sọkàn ọkùnrin. In tó bá yẹ ká ṣe nígbà míì la máa ń fi sílẹ̀ láì ṣe, pàápàá jùlọ àwa ọkùnrin. Mo ṣe ń sọ fún wa pé lóòrèkóòrè tó bá jẹ́ ilé ìwòsàn ni ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká máa yẹ ara wa wò. Ọkùnrin nìkan kọ́ sí lè bá wí o, ó bá wa obìnrin náà wí pẹ̀lú. Torí pé lọ́pọ̀ ọgbà àwa ọkùnrin la máa ń wò pé ọkùnrin ni mí ẹ jẹ́ n fi kórè ọkùnrin gbé. Òun ló sì máa ń fà tá a fi máa ń ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà tọkùnrin máa ń ní.
ló fi ń jẹ́ pé tọkùnrin ò bá wo àyà rẹ̀ dáadáa, gbogbo ohun tó ń ṣe wàhálà fún ìgbà tó bá délẹ̀ tán, àwọn tó ń ṣe wàhálà fún iná tó jẹ́ àwọn ìyàwó náà máa padà jẹ́. Nígbà téèyàn ò bá ṣàkíyèsí ara ẹ̀ tó yẹ kó ṣàkíyèsí, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ṣe lọ́dọ̀ àwọn obìnrin o. Torí pé nígbà míì àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ ṣe pé iṣẹ́ tó tún yẹ káwọn ṣe wọ́n fi lẹ̀ láì ṣe, tó jẹ́ ṣe pé ìyàwó wọn o ló máa gbé gbágbágbọ̀n bọ́mọ ṣe máa jẹ, bí ìyàwó ṣe máa jẹ, bóun ṣe máa jẹ, bọ́kọ ẹ̀ ṣe máa jẹ, bọ́mọ ṣe máa lọ sílé ìwé, o nìkan náà ló máa ṣe gbogbo ẹ̀. tó ń gbàdá máa fi di pé àgbà ń dé díẹ̀díẹ̀, gbogbo ẹ̀yà ara á daṣẹ́lẹ̀, kò ní rí bó ṣe yẹ kó rí mọ́. Ni mo ṣe ń sọ fún wa pé lóòrèkóòrè ẹja máa yẹ ara wa wò, ká sì máa wo àwọn nǹkan tá a máa jẹ. Oúnjẹ tá a máa jẹ nígbà míì náà tún ṣe pàtàkì fún ẹ̀yà ara wa. Tá bá ti ń dàgbà dé àwọn ọjọ́ orí kan, àwọn oúnjẹ kan wà tí ò yẹ ká máa jẹ mọ́. Tá bá ti ń dàgbà dé àwọn ọjọ́ orí kan, àwọn exercise kan wà tó yẹ ká máa ṣe. Pàápàá tí èèyàn bá ti ń jẹ́ ọmọ 40 ọdún, tó ẹ ṣe pé èèyàn ò kí ń lọ sílé ìwòsàn tẹ́lẹ̀, ó gbọ́dọ̀ máa lọ síbẹ̀ kó máa yẹ ẹ̀yà ara ẹ̀ wò, torí pé ara ò dàbí tìgbà kan mọ́. Yorùbá bọ̀ wọ́n ní mo lè fò mo lò fò, òun náà ní mo mọ ológbò já sínú náà o. La ṣe ń sọ fún wa pé ká yẹ ẹ̀yà ara wa wò lọ́pọ̀lọpọ̀ ìgbà ló ṣe kókó. Ẹ wá wò lọ́jọ́ Sunday tá à ń wí yìí, àwọn tí wọ́n ti rò pé bóyá káwọn parí ilé ìjọsìn tán pé ọyá wẹ̀jẹwẹ̀mu ló kù káwọn lọ jẹun. Ṣérò àwọn èèyàn yìí sọ máa dúró jẹun lọ́jọ́ náà mọ́, tí wọ́n máa dúró jẹun lọ́jọ́ náà mọ́ báyìí. Àwọn kan sì wà tẹ́ pé torí ní tó ṣẹlẹ̀ ìyẹn ò ní kán má jẹun, ibi tọ́rọ̀ ayé wà nù o. Àwọn kan sì wà tẹ́ bọ́rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ tán, ibi ẹran náà kọ́ máa lọ tán máa kó ẹran pé táyé ẹni tó bàjẹ́ ò kàn mí. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé wọ́n ń kọ̀rọ̀ jọ wọn ọ̀mẹ́ni tí ó nà, bílẹ̀ ayé ṣe rí nìyẹn. Torí pé ọ̀rọ̀ tí wọ́n ń kó jọ yìí àwọn kan náà máa kó, torí pé kò sẹ́ni tó mọ̀ gbà àtàkókò. Oúnjẹ yìí ẹjẹ́ àbíra wa, iná oúnjẹ tí wọ́n dá tí wọ́n fẹ́ jẹ lọ́jọ́ yìí sọ máa kó dànù ni. Lọ́jọ́ Sunday tí bàbá yìí tó ṣubú lulẹ̀ tó kú, iná oúnjẹ tán dá tán fẹ́ fáwọn èèyàn lọ́jọ́ náà, ṣé rò pé gbogbo ẹ̀ náà máa kó dànù? Ẹ sì rò pé àwọn kan ò ní kó nínú ẹran, nínú ráìsì, nínú àmàlà, wọn ò ní kó lọ sílé ara wọn. Ẹja máa ṣọ́ra, ẹja máa yẹ ẹ̀yà ara wa wò. Ó ṣe pàtàkì láti máa lọ sílé ìwòsàn tẹ̀yìn ò bá kí ń lọ tẹ́lẹ̀. Bàtàwọn ọjọ́ orí kan bá ti dé, pàápàá àwọn ọkùnrin a gbọ́dọ̀ máa lọ o. Ṣẹ́rí kinní kan wà tí Ọlọ́run fi ran àwọn obìnrin lọ́wọ́. Ṣẹ́rí àlejò wọn tó máa ń wá lóṣooṣù yìí, ìrànlọ́wọ́ ńlá kan ló jẹ́ fún wọn. Ló fi jẹ́ ṣe pé ẹ̀yà ara títí wọn ò dàbí tàwa ọkùnrin. Ó púpọ̀ nínú nǹkan tó ń ṣe ọkùnrin, ó máa ń ṣẹ̀ sára wọn ni. Ṣùgbọ́n àwọn obìnrin àwọn sì ń tu tí díẹ̀ dànù ńbẹ̀ lóṣooṣù. Ni mo fi ń sọ fún wa ní àkókò yìí pé irú n tó ṣẹlẹ̀ sí bàbá yìí ò rò. Tá bá tiẹ̀ béèrè gan lógún ọdún sígbà tá a wà yìí, bàbá yìí lè má lérò pé bóyá irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Bàbá tá à ń sọ yìí gan, ẹ̀yìn Akínyẹlé yìí, ó lè má láìsí kankan lára pàtó, èèyàn ní tí ó ń nọ́ọ̀sì àbẹ́yìí tó ń lọ sílé ìwòsàn fún. Ṣùgbọ́n nígbà tíyàwó ẹni bá fẹ́ ṣe nǹkan oríire, sọ́kọ wa máa sọ pé ara òun ò yá pé òun ò ṣe ni. Ìyẹn ni ìbéèrè tá à ń bira wa ń bẹ̀, torí pé ní ibìkan àwọn kan sọ pé nígbà tọkọ yẹn ti mọ̀ bí ẹ̀yà ara ẹ̀ ṣe rí, sọ yẹ kó lọ síbẹ̀. Wọ́n nígbà tó ti mọ̀ bí ẹ̀yà ara ẹ̀ ṣe rí, ṣé ó yẹ kó sọ pé òun máa dúró sọ̀rọ̀? Kò rí bẹ́ẹ̀. Bí ó ṣe ké ara ẹ̀ débẹ̀ lọ́jọ́ náà, mo gbàgbọ́ pé ó ti ṣeé ṣe kó ti máa ké ara ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó sì lè ṣeé ṣe kó jẹ́ ṣe pé kò ń ké ara ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Gbogbo nǹkan ló ṣe é rí ṣe, bọ̀tọ̀ lọ́jọ́ kò ṣeé dọ́gbọ́n sí. Bàbá yìí lọ́jọ́ tá à ń wí, ohun ìbámọ̀ pé ọ̀rọ̀ tán ní kò ń wá sọ ìyẹn lórí pẹpẹ nígbà tán fẹ́ ṣèdúpẹ́, ó ló máa já okùn ẹ̀mí ẹ̀ só máa sọ. Àbọ̀ mọ̀ pé bóyá wọ́n á sọ pé ẹ̀yà ìwà sọ̀rọ̀ kan, kò sí kọ́kọ́ mu omi dáadáa kó tó gun orí pẹpẹ. Omi tó ń padà béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé fún mi lómi, yóò ti mu omi ọ̀hún kó tó di pé yóò gorí pẹpẹ, ṣùgbọ́n kò mọ̀ pé ó ṣeé ṣe kán pé òun kò ń wá sọ̀rọ̀. Bí bàbá yìí ṣe ṣubú lulẹ̀ tó sì kùnà o. Ilé ayé yìí ìtàn ló ń kọ́ ni, Yorùbá sì bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń ṣàríkọ́gbọ́n. Kí Ọlọ́run má jẹ́ kí a fi ọ̀rọ̀ ara wa ṣàríkọ́gbọ́n o. Gbogbo ọkùnrin pátápátá, gbogbo obìnrin pátápátá, gbogbo èèyàn pátápátá, ẹjẹ́ á kọ́, ẹjẹ́ á wá bí a ṣe máa yẹ ẹ̀yà ara wa wò ní òrèkóòrè. Tó bá jágbo ló ń ṣiṣẹ́ fún ẹ, kò sí tó burú mbẹ̀ tó bá máa gbó, kì í ṣẹ̀ṣẹ̀. Torí pọ̀pọ̀lọpọ̀ ń gbàgbọ́ kan náà gbàgbọ́ pé ẹ̀ṣẹ̀ ni ní ẹ̀yà Mùsùlùmí.
àwọn kan lẹ́yìn àgbàgbọ́ wọ́n gbàgbọ́ pé ẹ̀ṣẹ̀ ni. Àgbo mímu kì í ṣẹ̀ṣẹ̀. Ọlọ́run tó dá ewé àtegbò fún àǹfààní ara wa ni o. Tó bá jẹ́ ṣe pé nítorí egbò kan wà tí ó lè wò, kò sí ní tó burú ń bẹ̀ láti ṣe, kì í ṣẹ̀ṣẹ̀. Tẹ́ bá sì rí gbogbo ẹ̀yà nǹkan tọ́lọ́run dá, bó ṣe dá wọn náà ni ó ń ṣàpèjúwe àwọn iṣẹ́ tí wọ́n lè ṣe. Àwọn nǹkan tọ́lọ́run dá, bó ṣe dá wọn náà ló ṣàpèjúwe àwọn nǹkan tí wọ́n lè ṣe. Ẹ jọ̀ọ́, ní gbogbo ọ̀nà gẹ́gẹ́ bí ọkùnrin àtobìnrin, ẹ já máa yẹ ẹ̀yà ara wa wò. Torí àwọn ọmọ táà ti torí wọ́n ṣe wàhálà yìí, àájèrè wọn o láṣẹ Òdùmarè. Torí pé àwọn náà ní ayé tiwọn tán wá lò nílé ayé. Mo sì gbàdúrà pé láṣẹ Òdùmarè gbogbo wa ládàgbà tá a dògbó, a ò ní sánkú o, a sì ní kú rèwerèwe, ikú tó yáwọ́ ò ní pa wá. Ọmọ Aláṣẹ Media, ẹ máa gbọ́, ẹ máa wò, ẹ jẹ́ á share ẹ o, kó lè ṣàǹfààní fáwọn ẹlòmíì. Àǹfààní ńláńlá lélẹ́yìí jẹ́ fún wa, torí pé ẹ̀yà ara wa ṣe pàtàkì fún wa láti máa wò lóòrèkóòrè. Ẹ jẹ́ á pín lẹ́ka ẹ̀ka, pé àwọn tó wà lórí WhatsApp lè máa lórí ọ̀fẹ́ yìí, ẹ jẹ́ á pín débẹ̀ fún àwọn group, torí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá ló ń ṣe làálàá lórí ọmọ. Ọ̀rọ̀ Ọlọ́run náà sọ pé wọ́n ń kó ọrọ̀ jọ, wọn àmẹ́ni tí ọ̀nà o. Ẹ jẹ́ á share ẹ̀ lórí Facebook ni, ẹ share ẹ̀ lórí TikTok ni, ẹ jẹ́ á share ẹ̀ kó lè ṣàǹfààní fún àwọn tí wọn ò láǹfààní síkànnì tá a wà yìí. Ọmọ Aláṣẹ Media, àwọn tó bá ṣe ń lọ lọ́pọ̀ ọ̀gbà, àwa ò ní jẹ́ kí etí yín ó di sí o. A ó tún pàdé lọ́jọ́ míì, ọjọ́ oore. Búburú kan ò ní ṣe yín, kò ní ṣe mí láṣẹ Òdùmarè. Ire o, ire kàbìtì. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Àti retí rẹ̀ o. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ bí ayé kọrí sí. Ká lè mọ bí táyé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé.